alápá ńlá tó ṣolé ayé rú, ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun, ọba tí máa ń ràn yàn ṣẹ́ tí sì í fàyà tì í, ẹ̀kẹrin nínú náà lérò, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú okìnìún. Ìbà rẹ Olódùmarè. Mo kí gbogbo ojú tó ń wò mí lónìí o. Ojú tẹ fi ń wò mí yìí, ojú yín ò ní relédè yín. Etí tẹ sì fi ń gbọ́ mi, etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí owó aṣọ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé o, lóko àti lẹ́yìn odi, mo kí gbogbo yín. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ bá wà lápá ibi tẹ wà níbẹ̀ hùn. Ẹ kú bélédù àti pé ó rí. Mo kí yín lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ kú suffering and smiling. Mo kẹ́yìn ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Mo kí gbogbo yín o, láṣẹ Èdùmàrè. Òmìnira tiwa Olódùmarè ó fi lé wa lọ́wọ́ ní kankan. tó mo dé o, mo tún ti dé kólókó ọmọ lè roko, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni mo tún ti dé mo dé bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ọ̀yá ìgbàpò tí yín ẹ wá nǹkan fìdílé. Ṣé ẹ mọ̀ pé bí ọ̀bá nídìí obìnrin èdèdè jẹ́kú mólú, bí n bá ti jáde báyìí ọ̀rọ̀ ti wà nù. Ọ̀yá wá fetí yín gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo tún ti dé o, ẹ kúlé. Ilé ayé tá a wà yìí, ṣé ẹ mọ̀ pé Olódùmarè ọba o, bí ọba pa ẹ̀dá kan run, yọ kọ́kọ́ kọ̀ dé àìmọ́ ṣe sónítọ̀hún. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ń wò mí tí sì ń gbọ́ mi, Olódùmarè ọba ò mọ̀ ní kọ̀ dé àìmọ́ ṣe sí yín o. Ẹ dákun ẹ ṣàmí wìtìwìtì. Olódùmarè ọba o, dákun o, má bínú sí mi o, má bínú sí gbogbo àwọn olólùfẹ́ mi. Ilé tẹ́ tí ń gbọ́ mi yìí, ọ̀dẹ̀ yín ò ní laná o, ẹ mà ní ṣìṣe o, ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀, ẹ sì ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Ọmọ ṣe o, èèyàn kan lolódùmarè ọba sì fẹ́ bínú sí. Kódà Olódùmarè ti bínú sí ni, torí bó Olódùmarè ọba bínú sí, kò ní máa taṣọ àgbà mọ́lẹ̀, kò ní ṣèṣe ọmọ àlè, torí ọmọ àlè pọ́nbélé lonítọ̀hún. Ọmọ ṣe o, máyégún o, máyégún, máyégún, ọ sì wo sùnsùnsùnsùn, ọ sì taṣọ àgbà mọ́lẹ̀. Olódùmarè ọba sì ti bínú sí ọ. Nígbà tó Olódùmarè ọba ó bínú sí Nebukadnesari, ọ sì pàṣẹ fún ó ní wò ó. Olódùmarè ọba súfèé fún lẹ́ẹ̀kan náà ni. Ọ ní kó wọgbó lọ, kó lọ rèé máa bẹ́ranko jẹ, kó lọ rèé máa bẹ́ranko mu nínú igbó. Ọ sì forí àpèrè tó wà lẹ̀ látààfin, ọ gbanugbó lọ, ó súré tètè, ọ gbanugbó lọ, ó dénugbó, ó sì lọ rèé máa bẹ́ranko jẹ, ń lọ rèé bẹ́ranko mu nínú igbó. Kódà kò sí yàtọ̀ láàrin òun àtàwọn ẹranko, ìyàtọ̀ díẹ̀ ní bẹ́ńbẹ́. Àwọn ẹranko gan wò pé irú spèṣì wo leléyìí. Ọ jẹ ẹranko, ọ tún jọ èèyàn, ọ bẹ́ranko jẹ, ọ bẹ́ranko mu. Nígbà tó ṣẹ̀ṣẹ̀ Olódùmarè ọba ni, àní ṣẹ̀ṣẹ̀ Olódùmarè ọba o. Ṣé ẹ mọ̀ pé Fáráò ń kọ́ nígbà tó Olódùmarè ó pa Fáráò run? Ọ ti pẹ́ tí ń wùwá ní ti ń wùwọ́ ọmọ àlè, ọ ti pẹ́. Àmọ́ nígbà tó Olódùmarè ó parun, kò mọ̀ ṣe mọ́ o, kò mọ̀ ṣe mọ́ rárá. Ṣé ẹ gbàgbé Fáráò padà ṣègbé sínú òkun pupa ni pẹ̀lú gbogbo àwọn ọmọ lẹ́yìn ẹ̀. Olódùmarè ọba kọ̀ dé àìmọ́ ṣe sí ni. Ọmọ ṣe o. Nígbà tí mo rí post máyégún, mo kọ́kọ́ wò pé irú èèyàn wo leléyìí, irú èèyàn wo lolódùmarè ọba sì bínú sí yìí. Nígbà mo gbọ́ tí mo sì rí tí máyégún sọ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá owó bàbá dámì, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìsójú ọ̀nà, ewé ẹgẹ́lẹ́ tí ò níbìkan agbámú.
nígbà tí mo rí post Máyégún o, mo wò ó pé irú èèyàn wo ló fẹsẹ̀ lẹ̀ tí sì ń fẹnu kọ báyìí. Irú èèyàn wo lolódùmarè ṣetán tó fẹ́ parun yìí. Mo wá wò ó dáadáa, mo wò ó fín, mo rí i pé ọmọ àlè pọ́nbélé ni. Ṣé ẹ mọ̀ pé ọmọ àlè òṣòro dámọ̀, ẹ má jẹ́ ìtàn yín nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ọ̀ní tí wọ́n tún fi ń dọ́mọ àlè mọ́ o. Ẹ má jẹ́ ìtàn yín. Máyégún ọmọ àlè pátápátá ni, kìí sọmọ ọkọ. Ẹ má jẹ́ ìtàn yín. Àwọn tẹ́ ẹ bá ti rí tó bá ti jẹ́ pé ẹni tí bá ń ṣe nǹkan dáadáa, ẹni tí bá ń gbìjà mẹ̀kúnnù, ẹni tó lódùmarè bá rán wá sílé ayé, tó bá jẹ́ pé ṣe ní takorú ẹni bẹ́ẹ̀ tínú sì ń bi fáti ṣe rere ọmọ ẹ̀dá. Ẹ má jẹ́ ìtàn yín. Irú èèyàn bẹ́ẹ̀ ìmọ̀ ń parun lójijì ni. Ẹ wo Júdásì. Ṣé mọ̀ pé ńgbà tó fi Jésù hàn tán ó padà lọ pokùnso ní. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó jẹ́ pé inú wọn èé dùn sáti ṣe rere ẹ̀dá nílé ayé, àtúbọ̀tán irú wọn èé dá. Irú ẹ̀ náà ni ti Máyégún yìí. Ó ti ṣetán tó fẹ́ parun ni, ó sì ti ṣetán tó fẹ́ rárìn àjò àrèmabọ̀. Ó wá bá ọ̀rọ̀ Yorùbá mu tí wọ́n máa ń sọ pé ìjókíjó ń jó aṣíwín o, ayọ̀káyọ̀ láyọ̀ wèrè. Máyégún wèrèwèrè ní máa ń ṣòbókọ tí fi máa ń gùn ìyá ẹ̀. Wèrèwèrè sì ti ń ṣe ọgbà. Wọn ò tètè yá mú ọ ṣó àwọn tó ní ọ. Orí má jẹ́ ń tàn ọ́ Máyégún. Bọ́ bá jẹ́ wípé wèrèwèrè ọ̀bá máa ṣe ọ́ ni Máyégún o, mo mọ̀ pé àwọn kan ni wọ́n gbéṣẹ́ rán. Àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ rogùn ni iná ló sì mọ́mọ rogùn torí bomi gbóná. Máyégún o, ibi tó lọ́hùn omi gbóná ni o. Ọmọ rogùn sì ní ọ sì fi sùúrù ọ sì fúnra rẹ torí bomi gbóná gbà. Máyégún o, lẹ́nu tiẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, níbo ló ti gbọ́ wípé olóyè sọ pé kéèyàn kan jáde, àbí bo ló ti gbọ́ wípé olóyè sọ pé kéèyàn kan ọmọ jáde? Ẹnu ẹ tún wá rùn, ọ wá ń sọ pé rálì tí wọ́n fẹ́ ṣe torí ẹ̀ gangan ìlólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ti wá. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àgbáyé gan ló ti wò ní social media pé wíwá tó lóyè Sunday Ìgbòho Adéyẹmọ bàbá ò tí wọ́n wálé. Bàbá wá fẹ̀mí ìmoore hàn ní. Èmi gan ń bẹ́nu àwọn tó tẹ̀lé wọn, mò ń bẹ́nu àwọn tó lọ sílùú náà, mò ń bẹ nínú àwọn tó lọ sí Mẹ̀kọ. Ẹ̀mí ìmoore bàbá lọ fi hàn sí kábíyèsí onímẹ̀kọ ti Mẹ̀kọ lógùn stéètì. Gbogbo ayé pátápátá ń lórí wípé bàbá kọjá bí wọ́n ṣe ń sọ. Máyégún o, àwọn tí wọ́n gbéṣẹ́ rán wọn ò nífẹ̀ẹ́ rẹ̀, wọ́n ránṣẹ́ dé tòrútorú ní. Ìwọ náà sì gbà, ó sì fúnra ẹ̀, ó sì fa ikú mọ́ra, ó fúnra ẹ̀, ó fa ìbànújẹ́ mọ́ra, ó fúnra ẹ̀, ó sì fa òṣì mọ́ra, ó fúnra ẹ̀, ó fa ọ̀fọ̀ mọ́ra, ó fúnra ẹ̀, ó fa àṣeyìrí mọ́ra. Máyégún o, ọ ti gungi ré kọjá ewé. Ẹ ń bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí o, ojú ẹ̀ a sì rí ń tẹ́nìkan ò rí rí. Torí má jẹ́ ń tàn Olódùmarè ọba o, òun nìkan lẹni tí ń jà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Béèyàn bá sọ̀rọ̀ bàbá láìdá lẹ́yìn lásán, ó níbi tó lódùmarè ti ń fìyà jẹrú ẹni bẹ́ẹ̀. Ká túbọ̀ wá sọ pé ẹni bá gbé ètè òkè tó gbé lu ti ṣàlẹ̀ tó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ sí bàbá, irú àwọn ẹni bẹ́ẹ̀ a sì máa jìyà látọwọ́ Olódùmarè. Máyégún o, ọ sì kó bára rẹ gbà. Máyégún o, ọ sì ṣẹ̀ṣọ́ Olódùmarè. Máyégún o, Olódùmarè ọba ti ń bínú sí ọ. Ọ wá tún wẹ́ni tó fọ̀rọ̀ rẹ̀ tó fi ta yín, ò rí mọ́. Ọ tún wá gbọ́dọ̀ bàbá lọ. Ọláyọmí Kóìkí Mídíà, ibi tó lọ́hùn èèyàn ìdébẹ̀ o, má jẹ́ ń tàn ọ́. Kóìkí kìí ṣàwọn ni ó fún ọ lésì o, àwa tá a fún ọ lésì pọ̀. Èmi ìyá ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀, àmọ́ ń gba mo tún wò ó tí mo rí nǹkan tó kọ nípa Kóìkí.
mo rí pé Olódùmarè ọba ti bínú sí ọ. Àwọn onílẹ̀lẹ̀ Yorùbá wọ́n ti bínú sí ọ. Àwọn tó láyé o wọ́n ti bínú sí ọ. Àwọn ẹbọranúgbó wọ́n ti bínú sí ọ. Àwọn tí ń bá fẹ́fẹ́ rìn láwọn màláìkà oríṣiríṣi wọ́n ti bínú sí ọ. Àwọn tó jẹ́ pé wọ́n ń gbénú omi o wọ́n ti bínú sí ọ. Máyégún o ọ sì wo sùnsùn, ọ sì pòókọ ara rẹ dà, ó sì ní káyé ọmọ gùn mọ́ fún ọ. Máyégún ọ ti taṣọ àgbà mọ́lẹ̀, mo sọ fún ọ. Níbo lo mọ́rọ̀ lọ́hùn? Ọ̀dọ̀ Koiki Media tó gbà lọ́hùn, ibẹ̀ lọ́ọ́ ti wá kàn nínú yọ̀. Máyégún ọ ti pé ṣoṣo, ọ sì di dandan kó rí ṣoṣo. Máyégún àbí kí ló pera ẹ? Máyégún ọ ti rí ṣoṣo nítorí pé wọ́n gangan fúnra rẹ náà lọ pé ṣoṣo. Máyégún bí wọ́n bá ránṣẹ́ dé tòrótòró, ṣé wọ́n ò mọ̀ kọ́ ni? Èló ni wọ́n fẹ́ fún ọ tó fi jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ́n tí ò ṣẹlẹ̀? Máyégún ọ ti ṣiṣẹ́ o. Ṣiṣẹ́ tí ń gbé ewúrẹ́ tí fi ń gùn yá ẹ̀, ó sì fi sùúrù, ó sì talé ọ lẹ́yìn. Máyégún o Koiki Media bàbá ni o. Wèrè pé oníbìkan àgbámú ni. Máyégún ibi tó lọ ibẹ̀ jìnnà, wọn èsì pẹ̀nà ró fábùké. Kò sí wàhálà, dákun máa lọ bẹ́ẹ̀ torí pé bó ṣe ń lọ àlọ́ lámilámi náà rí ẹnìkan ìrábọ̀ ẹ o. Máyégún bó ṣe ń sọ lọ máa sọ́ǹsó jẹ́, máa sọ́ǹsó bó ṣe ń sọ lọ máa sọ́ǹsó jẹ́. Nígbà ọba sọ débì kan, mo mọ̀ pé àwọn tó bá tètè mọ̀ pọ̀ ti lárùn ọpọlọ wọn ò yára sáré sí ọ. Àmọ́ yóò ti pẹ́ bí àṣà àwọn eléèbó, yóò ti léètì fún ọ. Máyégún orí pa àwọn tó ní ọ tètè mọ̀ pé o ti lárùn ọpọlọ. Àrùn ọpọlọ ń sì ní ṣe é mọ̀ pé wèrè ju wèrè lọ. Wèrè gangan tó bá jẹ́ wèrè aláṣọ, wọn èé tètè ríru wọn wò. Àmọ́ ẹni tí bá ṣe wèrè aláṣọ, wọ́n máa ń tètè rí wọn wò. Wọ́n mọ̀ pé léyìí nǹkan kan ti ń ṣe, wọ́n ó tètè fún ní ìtọ́jú. Máyégún o, ìtọ́jú tó yẹ kí wọ́n fún ọ wọn lè fún ọ torí pé wọn ò fura sí ọ pé o ti ní nǹkan lórí, o ti ní dírọ́gbà. Máyégún bọ́ọ̀ bá ní dírọ́gbà lórí ni ọ ní máa sọ gbogbo ohun tó ń sọ. Wàá jẹ́ ń sọ fún ọ, ọ̀dọ̀ Koiki Media tó lọ ọ̀tún ti kọjá ayé o. Ọ ti kọjá ayé lónìí. Béèyàn bíi 50 ọba jáde lábẹ́ Koiki Media tí wọ́n ó fèsì rẹ̀. ń bẹ ńlẹ̀ o. Máyégún ń bẹ ńlẹ̀ dáadáa. Èmi yìí kàn jáde wá ní fàrà ni mo wá fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi mọ̀ pé ẹnìkan ti gun gèrè kọjá ewé, ọ ti taṣọ àgbà mọ́lẹ̀. Àwa yìí sì dédé sọ̀rọ̀ síyàn. Máyégún ọmọ àlè játijàti, ọmọ àlè ilẹ̀ Yorùbá ọ ni mo jáde wá fún o. Mo sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mo ń mẹ́yẹ bọ̀ lápò o. Ẹ má béèrè pé ṣé funfun ni àbí dúdú, ẹ dákun o. Máyégún o, mo ti dé tán. Ẹ dákun ẹ bá ń ṣí akínní, ẹ bá ń jó kan Máyégún lára. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni. Ẹyẹ méje jàṣà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo kí yín o. Mo ń lọ, mo tún ń padà bọ̀. Ẹ ń bá wá ní lọ kí n má bọ̀ ni wọ́n dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi o, ẹ gbáko tí yín ó jẹ́, ẹ dákun ẹ má jẹ́ ń dá yín lágara. Ẹ lọ́mọ rẹ̀ ṣe ń tẹ́ ẹ bá ń ṣe. Mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Máyégún. Máyégún àbíké ló pera ẹ̀ ọ̀nù. Mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Wọ́n wà aṣọ mẹ́wàá. Ẹ ṣé o. Ojú tẹ́ fi ń wò mí ò ní relédè yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Ẹ kú kàlẹ̀ o.